Mo kí nílé lóko lódò lẹ́yìn odi, mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá àti níbi gbogbo tí ẹ̀ ti ń wò wá. Ìdààmú ayé ò ní jẹ́ tèmi àti tọmọtọmọ. Ṣeun Agboola lórúkọ tèmi, mo fẹ́ ká ṣe pápápá ni. Ọ̀pọ̀lọpọ̀ wa la ti rí àwọn ẹgbẹ́ kan tí wọ́n jáde ní àìpẹ́ yìí tí wọ́n fi orúkọ ìran wa tí wọ́n fi jáde pé èyí táwọn gbé dání ni restructuring. Ẹ rí i pé mo máa ń fẹ́ kí n máa bíìtì àsìkò. Ẹ jẹ́ kí n sọ báyìí, àwọn ẹgbẹ́ yẹn èmi ò sọ wípé ẹ ṣe jáde o, jáde fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì. Kò sẹ́ni tí ó against bàbá Bọ́lá Ahmed Tinubu excellency, ṣùgbọ́n ṣe mọ̀ pé àsìkò ìpolongo òbò tí ì tó. Ẹ jẹ́ kí a máa rí ẹgbẹ́ ẹ̀ bíi pé ẹ kàn fẹ́ fi orúkọ ìran wa, ẹ fẹ́ fi jẹun sápò ara yín, ẹ fẹ́ fi jẹun sókè, ẹ fẹ́ fi jẹun sápò. Mi ò sì rò pé bàbá Bọ́lá Ahmed Tinubu mọ̀ yín tàbí wọ́n bẹ̀ yín níṣẹ́ tẹ̀ ń jẹ yìí. Kò sẹ́ni tó ń sọ̀rọ̀ nípa sáà kejì ò ṣe sáà kejì lásìkò yìí. Ẹ tún wá dé ẹni restructuring lẹ́gbẹ́ dání. Mi ì fẹ́ show àwọn fídíò yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ ó ti rí bígbà tí ẹ fi ń waste time àti data àwọn ènìyàn ni. Excuse ma, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nú ẹgbẹ́ yìí, ṣé òótọ́ lẹ fi gbé ẹgbẹ́ yẹn kalẹ̀? Tó bá jẹ́ òótọ́, kẹ́ ẹ tó jáde báwo èèyàn sọ̀rọ̀, ǹjẹ́ ẹ rò lẹ́ẹ̀mejì pé ǹjẹ́ restructuring tá a gbé dání yìí ìjó wúlò lásìkò yìí? Ẹ má bínú o, ìdí tí mo ṣe ń béèrè àwọn ìbéèrè yìí tèmi ó yé mi dáadáa. Ẹ má bínú, ẹ ṣáà gbà bí mo ṣe ránṣẹ́ ìní. Ìbéèrè mi tí mo ṣe béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ rò kẹ́ ẹ tó jáde láti bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ̀yin lẹ gbé dání àbí gbogbo ìran Yorùbá? Restructuring tẹ́ ẹ sọ́dọ̀ ọmọ tuntun tó ti wu eyín tipẹ́tipẹ́ tí wọn ò rójú tú ẹ̀, tó ti ń gé àwọn èèyàn jẹ, tẹ́ ìwà sọ́dọ̀ ọmọ tuntun restructuring yẹn tẹ́ ẹ sì fẹ́ kí ìran Yorùbá ó gbà yín gbọ́, ṣé ẹ rò dáadáa? Ẹ má jẹ́ kí ó máa dàbí ẹni pé táwọn èèyàn ń sọ wípé ó ṣẹlẹ̀ nínú Yorùbá nation tẹ́ ẹ wà tẹ́lẹ̀. Mi ò sí mbẹ̀, mi ò ń ṣe agitator, ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú nǹkan tó gbé dání. Kì í ṣe bàyípá tàbí túláàsì. Àwọn tó ń jà fún ìdádúró orílẹ̀-èdè Yorùbá àbí Kootu Oojire àbí Oòduà, wọn àkóbọ̀ dání, kò sì ṣẹ̀ṣẹ̀ inú kéèyàn sọ pé nǹkan tí mo fẹ́ rèé gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Restructuring tẹ́yìn wá gbé dání ní ìsìn yàtọ̀ fún nation tí a fẹ́ ní orílẹ̀-èdè tá a fẹ́ ní orílẹ̀-èdè ìran wa tó fi yàtọ̀ síra wọn yẹn. Ẹ̀yin náà sì wà nù ràn yìí, kò pọ́ dandan kérò ẹ̀yin àtàwọn èèyàn dọ́gba. Mélòó ni yín tẹ́ ẹ gbé restructuring dání? Mélòó làwọn tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè ìran wa ó dúró? Restructuring òfin tí kò pé àwọn tó fẹ́ jẹ gàba lé wa lórí, tí wọn ò jẹ́ kó ṣeé ṣe, lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ gbé dání. Ọdún wo ni wọ́n ti ń polongo restructuring? Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí polongo restructuring ni? Ṣé rí, ẹ má jẹ́ kán máa rí bíi pé ẹ̀ ń lo orúkọ ìran yìí láti fi dọlọ́rọ̀. Bí ẹ bá fẹ́ polongo ìbò, ẹ sì jẹ́ kó súnmọ́lé. Sẹ́yìn ò mọ̀ àbí ẹ fẹ́ mọ̀ wípé nǹkan tó ń ṣe àwọn ènìyàn lásìkò yìí, wọn àti ẹ̀ tí ì mọ ibi tí wọ́n fẹ́ odò tí wọ́n fẹ́ dọ̀rùn lásì. Ẹ̀yin kọ́ lẹ máa polongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá máa wọlé, ẹ̀yin kọ́ lẹ dẹ̀ máa ní kó máa wọlé. Excellency o. Nígbà míì iṣẹ́ ọwọ́ ènìyàn ló máa ń sọ̀rọ̀ nípa ènìyàn. Ẹ ṣe sinmi kéèyàn máa wọ́ra ẹni nílẹ̀, kẹ́ ẹ máa forúkọ ìran wa wọ́ wa nílẹ̀ lójú àwọn èèyàn. Ó di àwọn ẹgbẹ́ àwọn tá à ń sọ ìmélòó tẹ́ ẹ̀ ń rí tí wọ́n fira wọn ṣẹlẹ́yà tí wọ́n wà níṣọ̀kan. Ibí ni mo ti rí ẹgbẹ́ aládìẹ tí ó pòríṣì 15, ibí ni mo ti rí ẹgbẹ́ ẹlẹ́ran tí ó pòríṣì 6, ibí mo ti rí ẹgbẹ́ ẹlẹ́ran tiwa ní Paul àtàpólò. Àwọn ìran yòókù
ẹgbẹ́ ẹyọkan tí wọ́n bá ń ṣe ẹlẹ́mọ̀ àrí tí gbogbo wọn máa gbárùkù tì. Àwọn tó dẹ̀ ń kúrò nínú àwọn ẹgbẹ́ míì tí ó bá jẹ́ ẹyọkan yẹn fún ìmọ̀tara wọn nìkan ni tẹ́ ẹ bá wà lọ tẹ́ ẹ bá wà bọ̀. Ẹ̀ta oró ní ẹgbẹ́ restructuring dání. Ṣé láàrin àti àwọn tí ń jẹ gàba lé wa lórí tí wọ́n fi tipá báwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa lò pọ̀ tí wọn ò jẹ́ ká lè lọ sínú oko? Ṣáwọn tó jẹ́ pé ẹran ni wọ́n sọ di number 1 tí ẹran dá lójú wọn ju àwa lọ? Ṣáwọn tédè wa ò dọ́gba ni wọ́n fẹ́ ṣe restructuring lé lórí? Báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́? Ẹni kí ẹlẹ́ṣọ́ ààbò àti ọ̀daràn jọ máa súnú yàrá kan náà. Ṣé ẹ mọ̀ pé kà ní bíjọ́ tán bá mọ̀ ọ̀daràn alẹ́ ẹlẹ́ṣọ́ ààbò tó má ṣírí òun ni bí ò tiẹ̀ mọ̀ ń pa bí wọ́n ṣe arrest ẹ̀. Ìjọ tí wọ́n bá pa ẹlẹ́ṣọ́ ààbò àwọn ẹgbẹ́ rẹ̀ ó ní ọ̀daràn tí wọ́n jọ ń gbé ni bí ò tiẹ̀ mọ̀ nípa ẹ̀. Ìjọ wo ni wọ́n á fẹ́ sinmi ogun? Àròjinlẹ̀ mà dára gan. Ìran Kóòtù Òjire lọ́mọ̀ ní àròjinlẹ̀ ká tó ṣe ohunkóhun. Ẹ wá gbé ìpolongo ìbò ẹ gbé wọnú ọ̀rọ̀ ìran. Ẹni kò rọrùn láti kúrò nínú orílẹ̀-èdè yìí lóòótọ́ ni, ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe kó má bàa mú wàhálà dání mọ́dún tó máa jẹ́. Wọ́n ń ṣe àkọsílẹ̀ ń wà àdẹ̀rí tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ lérò lẹ́yìn. Ṣé ẹni wọn ò máa ṣe ni? Ìtẹ́ ń sọ ni wípé kò lè sí orílẹ̀-èdè ìran wa àfi ká sì padà papọ̀ pẹ̀lú àwọn èèyàn yìí. Ó lè má jẹ́ ni ó lè má jọlà, ṣùgbọ́n ẹ kọ́kọ́ mọ kinní kan pé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency tí wọ́n bá kúrò lórí oyè yẹn, ìyà tó máa jẹ ìran wa yóò pọ̀ kọjá bó ṣe yẹ torí gbogbo ojú ní ń bẹ lára wa. Ta ló rán yín níṣẹ́? Ǹjẹ́ ẹ bèrè lọ́wọ́ àwọn tí ẹ fẹ́ lọ ṣe ojú wọn pé ẹ pa nation tì restructuring ló dáṣẹ́ ti jọ sọ kí ni ìbò tẹ rí èèyàn mélòó lẹ rí tó support yìí? Mi ìmọ̀ yín rí, ẹ mọ̀ mí rí. Èyí tó dùn mí jù tí mi ìbá ṣe àṣìṣe allegedly ẹ má bínú táwọn yẹn bá wo fídíò ibi tí aṣíwájú yín tó ti ń kárúkọ àwọn ènìyàn tí wọ́n di òpó ilẹ̀ Yorùbá mú. Ẹ dákọ bàbá Bánjí Akintoye, ẹ dákọ Sunday Igboho. Ṣé wọ́n kéré nínú ayé ni? Ìtẹ́ ẹ bẹ̀rẹ̀ tí ò tí ì tójọ́ mélòó tí ìwọ̀ ọ̀tẹ̀ ti hàn ń bẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe dákọ olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ o Gani Adams, tẹ́ ẹ dákọ Sunday Igboho bẹ́ẹ̀ tẹ́ ẹ dákọ Gani Adams máa sọ̀rọ̀. Tẹ́ ẹ bá dákọ Aláàfin Ọ̀yọ́ Kábíyèsí Ọ̀wádé tẹ́ ẹ dákọ ní tàbí tẹ́ ẹ dákọ ní Ọ̀fífẹ́ tẹ́ ẹ dákọ Kábíyèsí Ọ̀wádé máa jáde. Kí ló dé tá a fi ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ohun gbogbo tá a dẹ̀ fẹ́ kó yọrí síbi tó dáa? Ọ̀rọ̀ òṣèlú ò kan ìran wa lọ́wọ́ yìí. Bí ẹnìkan kí mọ́ ṣaláì mẹ́nubà lórí ti bàbá wa Excellency Bọ́lá Ahmed Tinubu tí ẹ sọ wípé ẹ wá fún, kò sí tó burú mbẹ̀. Èmi náà tẹ́ bá bi mí léèrè wá ní kànràn kí ìran míì kó gba tábà tí rí nation wa gbà kó gba ìjókòó yẹn lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa tẹ̀lé wọn. Ṣùgbọ́n kí ló dé tẹ́ farabalẹ̀ dàsìkò yẹn náà? Tó bá tásìkò àti kírun wọ́n á pèrún, tó bá tó àsìkò àti sú kí ní ta wí àlà? Kí wá ló dé? Kí ló ń kan wá lójú? Ẹ fẹ́ kó máa jọ bí ẹni wípé ẹ fi ìjókòó ẹgbẹ́ yẹn lélẹ̀ nítorí àkókò ìbò tó ń bọ̀ kán lè rí bí ẹni tán máa gbowó fún. Ẹ má jẹ́ kórúkọ tán ń pè yín, ẹ má jẹ́ kó hàn nínú ẹgbẹ́ yìí. It's not a good thing ká máa fi ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ láì fọwọ́sowọ́pọ̀. Gbogbo àwọn ẹgbẹ́ ajìjàǹgbara tán ti wà kẹ́ ẹ tó wà ẹ dákọ wọn o tí wọ́n ti wà tipẹ́. Mi ì tiẹ̀ wá sọ̀rọ̀ Yorùbá nation àbí Oòduà nation nìkan báyìí. Ṣáwọn yẹn ò di òpó ilẹ̀ Yorùbá mú ni? Kí ló dé tá a wá fẹ́ràn ká máa fi àwọn ọmọ ìyá wa ká máa fi wọ́n tàfàlà? Ẹ wá gbé restructuring dání láàrin àwa tó jẹ́ pé
àtàwọn ẹlẹ́yàmẹ̀yà, àwọn tó jẹ́ pé wọn ò rán yín, ẹ̀sìn ni wọ́n fi ń jagun, ẹ̀yà ni wọ́n fi ń jagun, ẹni kájọ máa gbénu ilé kan náà. Ṣé ìkòkò a máa gbomi kó gbẹ̀yìn ní básìkò bá tiẹ̀ tí ìtò, a mọ̀ pásìkò tí ìtò, wẹ́rẹ́wẹ́rẹ́ lèèyàn kọ́lé ẹ̀ kan. Ẹ wá kọ́ wẹ́rẹ́wẹ́rẹ́, ẹ wá fẹ́ sọ ìran Kóòtù Oojire àbí ọmọ Yorùbá, ẹ fẹ́ sọ wọ́n dẹni tí ò mọ nǹkan tó ń ṣe mọ́. Wọ́n ní kí ló dé tí bàbá Akintoye ò tí ì perú àpérò tẹ́yìn pè. Bàbá Akintoye ò lè pé torí pé ìjà tí àwọn ń jà, wọn ò já níjà pé kó dogun kó dọdẹ, ẹ̀tọ́ ni wọ́n ń jà fún, ṣùgbọ́n àwọn ìjọba ò rí bí ìjà tó jẹ́ pé ó rọ̀ wọ́n lọ́rùn. Gbogbo ẹ̀dá tó bá ń sọ̀rọ̀ wípé ìran wa fẹ́ kúrò nínú orílẹ̀-èdè ẹ lọ bèrè káàkiri àgbáyé, kò kí ń rọrùn, wọ́n máa ń lé wọn kiri ni. Ṣé bàbá Akintoye ó pe àpérò òun ò ní sí ńbẹ̀? Ẹ mọye èrò tó bá wà ńbẹ̀ ni. Tí ẹ bá wá da àwọn agbófinró síbẹ̀, ẹ mọye èèyàn tí ó farapa ni. Nílùú kọ̀ọ̀kan, ẹ mọye èèyàn gbà tẹ́ ń ṣe rálì tí wọ́n bọ́ síta kí gbogbo wọn wá wà lójú kan. Ẹ ṣe jẹ́ ká kí bàbá ìka yìí pé ó ti ẹ̀ sọ jáde lójú ayé bàbá ìkẹ́mi ogun sà, ẹ ti ń fibi sú wọn. Ẹ̀yin kan ti ń kúrò, tí wọ́n bá dẹ̀ gbọ́ ìtàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn, bóyá ni 3 4 nínú yín ló lè ní free mind síra wọn bẹ́ẹ̀ ṣe ń bàbọ̀ níbi tẹ́ ẹ ti ń bọ̀. Kò sẹ́ni tó ní kẹ́ ẹ mọ́ polongo fólóṣèlú, ṣùgbọ́n ti yá jù. Ẹ jẹ́ kí ìran wa kó mọ ibi tó ń lọ, ẹ má dá wa padà sẹ́yìn. Kò sẹ́ni tó fagídí gbàjọba lọ́wọ́ bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency. Kò sẹ́ni tó ní wọ́n mọ̀ lọ sáà kejì. Ṣùgbọ́n ariwo táwọn ìran wa ń pa ni wípé ó yẹ ká dá dúró nítorí ètò ààbò wa. Àwọn tó wá ń pariwo yẹn lẹ́yìn ò dárúkọ wọn nínú èròǹgbà tí tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé wá. No, mi ò ń ṣe agitator. Ṣùgbọ́n tí wọ́n gbé dání ó tẹ́ mi lọ́rùn. Torọ́ màlì ló máa fọwọ́ sí júwe lé bàbá ẹ̀. Òdodo tó wà ń bẹ̀ nìyí. Ká ní orílẹ̀-èdè wa ó ṣe pàtàkì ju àpérò lọ. Àtúnṣe wo lẹ fẹ́ ṣe nísìn tí èdè wa ò papọ̀, ìṣe wa ò papọ̀, tí àwa àti àwọn afi ìtọ̀ wẹ̀rí, àwọn tí ń gbé màálù níyàwó tá a fẹ́ fi dọ́gba, àbí àwọn ìran míì tí wọ́n ti ń sọ fún wa wípé àwọn làwọn ní ilẹ̀ wa, pé ká má sọ wípé ilẹ̀ yóò Kóòtù Oojire ni o, àwọn làwọn wá túnbẹ̀ ṣe. Àwọn ìran tí wọ́n ti ń sọ pé ká máa ju ọba aláyé wa sódò. Ẹ kí wá lóde tó ní kálukú ò wà láyé ààrẹ, ṣebí ìyá máa jẹ́ ọmọ ìyá 4 ṣùgbọ́n tí wọ́n máa ní olórí ẹbí. Tó bá jẹ́ orílẹ̀-èdè yìí náà la fẹ́ wà, kò sí nǹkan tó sì burú nu ká ní ìran wa kó dá dúró, ká wá wà lábẹ́ òǹbírélà kan. Tó bá jẹ́ ẹni destruction ní tẹ́ ń sọ, ṣùgbọ́n ṣé wọ́n ò jẹ́ kó ṣe é ṣe? Ṣé báwọn èèyàn kan ló wà nídìí ọ̀rọ̀ tìlú fi ń dàrú? Ta ló fẹ́ ṣe é? Bẹ́ẹ̀ polongo fáàrẹ, bẹ́ẹ̀ polongo fáàrẹ, bọ́n bá máa wọlé á wọlé. Àwọn wo ló fẹ́ tún orílẹ̀-èdè yìí ṣe tẹnu wa máa ká wọn? Àbí gbogbo àwọn tó ń campaign tẹ́yìn campaign fún ní ìsìn, ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ló ti ṣe nǹkan kan lórílẹ̀-èdè rí tẹ́dẹ̀rí tó ẹ̀pà náà ni a sì ní etí omi mọ́, àti wàánú ẹrọ̀fọ̀ nísàlẹ̀ omi. Ẹ sọ̀rọ̀ nípa ìyà tó ń jẹ àwọn ènìyàn, kẹ́ẹ̀tì ẹ̀ wá sọ pé lóòótọ́ o, orílẹ̀-èdè rí bákan o, ṣùgbọ́n ó ti ń bàjẹ́ bọ̀ ti pẹ́ o. Àsìkò yìí ẹ jẹ́ ká ní sùúrù o. Kò sí ọ̀rọ̀ tútù ju pé restructuring lẹ́yìn gbé dá ẹ̀yin wo. Ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ ẹgbẹ́ yín. A ní kẹ́ ẹ yí èròǹgbà yín padà, ṣùgbọ́n ẹ béèrè lọ́wọ́ 100% àwọn tẹ́ fẹ́ lọ ṣojú kẹ́ ẹ tó máa sọ jáde. Èmi bí ẹnìkan, mo fẹ́ràn àtúnṣe, mo fẹ́ràn àtúntò, ṣùgbọ́n náà tẹ́yìn gbé gbà jáde yìí
tí ẹ̀ rí nǹkan ewu tó wà níbẹ̀ lásìkò yìí pé ẹ̀tàn ni àtúntò máa mú jáde. Wọ́n á ní wọ́n gbọ́ ìwà ta ò lè yí padà. Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.